wọn òun ni wà òun làníyàn àníyàn rẹ̀ káfà níyàn bó ti nǹkan pé kò ní bàjẹ́ tẹ́ni tó lọ tó bá ń bẹ kò ní bàjẹ́ tí n bá ń bẹ kò ní bàjẹ́ tí n bá ń bẹ káfà níyàn bó ti nǹkan náà àtótọ́ mọ̀kánà àwọn èèyàn póríṣiríṣi ọ̀dọ̀ ọlọ́run ẹlòmíì mòótọ́ kò lè gbóótọ́ ẹlòmíì sí mòótọ́ ó lè gbóótọ́ àmọ́ kò lè sọ mẹ́tẹ̀ẹ̀ta bàbá kéwọ́n wá ní àsòótọ́ ni wọ́n àgbà òótọ́ ni wọ́n àmòótọ́ ni wọ́n. àwọn onímọ̀ wọ́n ń lọ látara pé kí là bá tó kú lẹ́yìn kápẹ́ ń bá sì jẹ́ pé kí là bá tó kú wọ́n wá ròyìn púpọ̀ ní nǹkan mẹ́ta nínú Al-Qur'an wọ́n ní kú àtàwọn ọ̀rẹ́ wọn àtàwọn àna wọn ọlọ́mọsá wà fi wọn. àmín. mo kí bàbá wa láti gbogbo ààrẹ ramallahu yàtọ̀ bàbá fadilati alhaji ló àkànní gbogbo ààrẹ pẹ́ kọ́ ara fẹ́ra kù ọlọ́mọsá bá bó tì í. àmín. mo kí gbogbo tí ń jẹ́ wàlẹ́bí bàbá wa ipa kó ara fẹ́ra kù mo kí àwọn ẹ̀yà wa nílé pé a kó ara fẹ́ra kù mo kí gbogbo tí ń jẹ́ ọmọ bàbá pẹ̀lú àtọ̀dọ̀ Khalifa adamallahu hayatahu alfawa fadilatu sheikh al-alifa alhaji abdurrashaq adamallahu hayatahu kárí gbogbo tí ń jọ ọmọ bàbá pátápátá pé àpò ara fẹ́ra kù gbogbo tí ń jọ ọmọ kéwù bàbá tí bàbá fílẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá kọ́nàdé hàndìlẹ́gẹ́rì adamallahu hayatahu kárí gbogbo tí bí ọmọ kéwù bàbá dé pátá ọ̀dà fún aṣọ́ọ̀lì kéwù mi ọlọ́mọfà bá bí ti gbogbo wa àmín ọlọ́mọdé wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀mí náà kíra mi pé gbogbo ara fẹ́ra kú bàbá ayakumullah torí ẹni rẹ̀ ọ̀pọ̀ láyé Allah. afani sa'alitu nasa ani khili wa fili faqalu ma ila sabilu qalu ma ila sabilu tamasaki izabari tabiselu فإن الغل في الدنيا قليل فإن الغل في الدنيا قليل ẹni rẹ̀ wọ́n sàálìtú náà sàálìkì ní ìwà fún mi àbùkọ́ ọkùnrin lọ. bàbá wa tí wọ́n ṣe tọ́lọ́wọ́n bá lọ yìí wọ́n kọ́ sínú tírà mi kan tí mo ti kọ́ bí ọdún mélòó sẹ́yìn ipe ìwọ ju ẹ̀sìn lọ ìwọ ibi tí wọ́n lágbára dé àti wọ̀ síwájú ẹ̀sìn jọ mi. àyìn abẹ́lábọ̀ ilé ọ̀rọ̀ ìgbà àti nǹkan abẹ tó lè tún jẹ́ ẹ̀sìn ọlọ́run lọ mú ní ìwọ́jú ẹ̀sìn lọ ibi tó ti mọ̀ pé wọ́jú ẹ̀sìn lọ ni pé wọ́n ní tó o bá lówó tó o fẹ́ lọ Mẹ́kà
ẹ̀sìn ọlọ́run ní Mákà erigun kánú ẹ̀sìn ọwọ́ ajẹ́ gbèsè sẹ́rẹ́ àná ọ̀gbọ́dọ̀ lọ́mọ́kà àwọn gbèsè ní ọkọ́kọ́ san. Allah ìwọ ọgbọ́dọ̀ pé ìwọ ni àbíkẹ́ni ẹ bá ní ọ̀hún bọ́ọ̀ bá fún ọmọ ọmọ lọ́mọ́kà ọba dé wá san àmọ́ bá ní gbowó mi owó kan náà ló sì ní kò ṣeé ṣe nǹkan méjì ó lè lọ́mọ́kà kọ́ ọ̀sán gbèsè náà kọ́ san látara ní ti di wẹ́ẹ̀dì kalawa ó wá wò pé kí n tó ní lọ lẹ́nu sí lọ nítorí aṣọ ilé ìsàṣọ bí òkú bẹ́ẹ̀ jẹ́ pa àṣòkú. ayélujára ọ̀bẹ̀rẹ̀ sí. nítorí alọ́lẹ́ lọ chéǹjì ní ìsìn yóò wá dilẹ̀ ṣu pé sáàjẹ́ máa lọ torí ìwọ ní kí n débí lónìí. bàbá kéwì omi. rahmatan wasa. gbogbo àti apé láàjọ wọn ti lọ táwọn wá àtàntí tó ń bọ̀ lọ́nà táwa níbí lọ́kùnrin wa lóbìnrin wa salamu alayhi wa rahmatulahi wa barakatuh. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa Allah wa ayru amma yushrikun. Allahu khayrun amma yushrikun. Rabbi awsini an azkurani matakan lati an'amta alayya wa ala walidayya wa anni a'mala salihan tardahu wa dinni برحمتك في عبادك الصالحين. رب أوزعني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أرني مديال صديقي وارجني مورج صديقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. إلهي أنت تفعل ما تشاء. أفاك نوبة إلهي أنت تفعل ما تشاء فوفقني ما أشاء بما تشاء فوفقني ما أشاء بما تشاء. bẹ́ẹ̀ bá dàgbà ń jọ mí tó bá jẹ́ mi rẹ tó bá kú àdàbẹ̀ ni pé ọ̀dọ́ ló kú. àfọ̀nímọ̀ kan ó ní inú àwọn akú tí jẹ́ ọgbẹ́ ọkàn ó wá sí wọn jọ ó ní ìsámámátà sùn hílì ní ìwà gbẹ́gbẹ́ لقد ظلمت من الإسلام ظلما لقد ظلمت من الإسلام ظلما. àwọn onímọ̀ wọ́n sọ ó ní ìsámámátà sùn hílì ní ó ní ìjọ tí sùn hílì ní onímọ̀ wọ́n tẹ́kíwá kò wá nímọ̀ lásán wá tẹ̀kù wá ó tún wá bẹ̀rù Ọlọ́run oníjọ́ tí wọ́n bá kú. lẹ́kọ́dí sọ́làmù àti ìrìnàlẹ̀ ìfìlà ìsàlmù. ó ní kò tó ní o
òkùnkùn kan ti dé nínú ẹ̀sìn irú wọn ni bàbá tọ́lọ̀ yìí bàbá dàgbà lóòótọ́ àmọ́ tí ó jẹ́ ká mísì bàbá tí ó sì jẹ́ ká wá máa fílì wọn òun ni wà òun làníyàn àníyàn rẹ̀ káfà níyàn dúró tí nǹkan pé kò ní bàjẹ́ tẹ́mi kéwì ẹni bá ń bẹ kò ní bàjẹ́ tí n bá ń bẹ. kò ní bàjẹ́ tí n bá ń bẹ káfà níyàn dúró tí nǹkan náà àtótọ́ màkánà àwọn èèyàn péríṣiríṣi ọ̀dọ̀ Ọlọ́run ẹlòmíín mòótọ́ kò lè gbóótọ́ ẹlòmíín sí mòótọ́ ó lè gbóótọ́ àmọ́ kò lè sọ mẹ́tẹ̀ẹ̀ta ni bàbá Kéyẹmí wá ní àsòótọ́ ni wọ́n àgbà òótọ́ ni wọ́n àmòótọ́ ni wọ́n. àwọn ní mímọ́ wọ́n ń lọ látara pé kí là bá tó kú lẹ́yìn kápẹ́ ń bá sì jẹ́ pé kí là bá tó kú wọ́n wá ròyìn kú pẹ̀lú nǹkan mẹ́ta nínú Al-Qur'an wọ́n ní kú wọ́n lóun ní tí sọlé dahoro tọba lọ Suratul A'raf ó rí bí kú tí ọlé dahoro bá mi lọ́bẹ̀ẹ́ máa làmú mi ní kíákíá. تدمر كل شيء بأمر ربها فحسبه لا يرى إلا مساكنه كذلك نجزي القوم المجرمين. gbogbo tí wọ́n kójọ gbogbo lé ó sì da gbogbo ẹ̀rú kọ̀ wá. تدمر كل شيء بأمر ربها. ilé tó dáa ọ̀sọ̀ lóhùn ọ̀sẹ̀ ẹ̀dá òrùkọ̀ ázẹ́kùn kankan bẹ̀ máa. فأصبحوا لا يرى إلا مساكنه. ọ̀fẹ́ lónìí فأصبحوا لا يرى إلا مساكنه. ó ti sọ lóhùn ó ti sọ dahoro. wọ́n ní kí ni ikú ni tí ìta kójọ yóò sì túká iṣẹ́ tó ń wáyé wá fẹnu ìta ti kójọ yóò sì dé yóò tún nǹkan rẹ̀ káyọ̀ wá fún káyọ̀ lẹ̀yẹ̀lẹ̀ oníbẹ̀mọ́lá mọ́mínú lọ Suratu Nisa àyà 12 ọlọ́run lọ́wọ́ pé kú túká. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله عليم. síjọ́ tí ń bẹ̀ láyé ó pin pé bókò nǹkan rẹ̀ jọ ní ikú láfa tí wọ́n máa gbé rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ ìwọ mú mẹ́ta ìwọ mú méjì ìwọ mẹ́yọ̀ kan ìta àkójọ kú ní tùká ó di méjì. iṣẹ́ wo ni kú tí wọ́n á ṣe láyé tó fi mọ̀ yí pé bá ṣe jọ ní iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí iṣẹ́ láyé yọ̀ wọ aṣọ alágbára dọ̀lẹ́ tó padà sí Suratu Nisa ìkọlọ́mọ bá ní màlá mú nínú kí lọ́lọ́. وإذا هدر القسمة أولي القربى واليتامى والمساكين فارزقوا منه وقولوا له قولا معروفا وليخشى الذين لا تقوا من خلفهم ذرية ضعافا خافوا عليه وليتقوا الله وليقولوا قولا
asọ́dọ̀lẹ̀ ipò aṣọ alágbára asọ́dọ̀lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́sọ̀lédè ọ̀rọ̀ ìta àkójọ kótù ká ẹni tó ti já lágbára tẹ́lẹ̀ kò sí ń tọ́sà àwọn ọmọ òkú dọ̀lẹ́ bàbá àti òsì mọ́ lọ́sọ̀ ogun yìí dọ̀lẹ́ alágbára ni wọ́n ń jẹ́ ìwọ̀nba tó ní ìbá lè ṣe ládùúrà ní ọmọ àti ẹnjọ́ tí bàbá ń bẹ bàbá ti gbé bí mùsíkà bá máa ń bọ̀ ọlọ́run ó fi hàn kéwì ẹ̀mú mọ́ sùn èyí tí ń bọ̀ ní àníyá Abdulrasaki yóò sì sọ fún mi yóò dìde yóò sì ó ti lọ ó ti dọ̀lẹ́ àdúgbò ṣiṣẹ́ bẹ́ẹ̀ lọ máa kéwú àní bàbá ń bẹ lẹ́kọ̀ọ́ yóò máa lọ gbogbo ogun yóò forí wọ bàbá ń bẹ èyí tí ó sọ fún wọn èyí tí ò ní sọ fún wọn wọ́n ti dọ̀lẹ́ bàbá ti lọ iṣẹ́ tí kú sẹ́nu. wàlíyàkṣà alladhina law taraku min qalbihim dhurriyyatan dhi'afan khafu alayhim. mọ́tẹ̀ẹ̀ta yìí kọ́sọ̀ ló da ọrọ̀ níta kójọ kó tù ká alágbára kọ́dù ọ̀lẹ́ lọ́lọ́run náà fi mú ọkọ̀ tí ó pè lọ́lọ́run fi wá pè ní mùsíbà wala nàbọ̀lé wà nàkùn. bìṣẹ́ ìmínà lè kọ́ òbí wàlíjú ìwà nákìbí ìmínà lè àmúhàlì wàlẹ̀ àǹbùsì wà fàmàrọ́ọ̀tì wàbàṣírí sọ́bìrín alladhina idha asabatihum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. ìtọ́ba tó ní náà pè mí mùsíbà ló pè. wàlà nábì ló wà nàkún ní sẹ́yìn nínú ẹ̀ka òfin. àdáyíwò inú tí fi dáyíwò òun ni half ìbẹ̀rù ẹ̀rọ ọmọ àbáyín àdáwò ni. wàlìjú ẹ̀rọ ọmọ àbáyín àdáwò ni. wànákì fi nínú àmúwárì. owó ni wọ́n máa dínkù kẹ́ ẹ máa ṣọ́ọ̀tì yín máa fi dáyíwò àdáwò ni. wànákì fi nínú àǹfùsì. kẹ́ ẹ ṣàfẹ́kù ẹ̀mí ọkọ kọ́ ṣàfẹ́kù aya káyọ̀ ṣàfẹ́kù ọkọ ọmọ ṣàfẹ́kù bàbá bàbá ṣàfẹ́kù ọmọ ọlọ́run dábàáwò ní máa dáwò. wànákì fi nínú àfàmàrọ́ọ̀tì. àwọn kẹsọ yín kẹ́ ṣàfẹ́kù rẹ̀ ọlọ́run dábàáwò ní máa dáwò. wàbàṣírí sọ́bìrín alladhina idha asabatihum musibatun. àwọn wọn ni alẹ́ ìfẹ́ àsọ̀rọ̀ wọn ni mùsíbàtù àwọn àsọ̀bì yìí náà bá ń fún wọn rò dùnú tí mùsíbà bá ti bá wọn ọlọ́mọ pé mùsíbà ni. qalu inna lillahi wa inna ilayhi raji'un. tó bá rí bẹ́ẹ̀ àṣírí bùyẹ̀ sí kò ṣeé sá fún adáwò tó tún ga jù ń bẹ̀rù níta àpè báyìí sáàmù pé ń tókù ní kásá fún bámi sọ Suratul Jumu'ah kí lọ́wọ́ bá ń yọ ọmọ làmú nínú. kùnà máa tọ́lábì nàtàbírùnà mí ní ọba ìnáwó mọ́lágídú. kúlẹ̀ ìnà mọ́tà alẹ́sí tẹ́bírùnà mí nínú fàyínàwó mọ́lágídú. ọ̀rẹ́ àtúwọ́n náà sọ fún kú ni. ìnáwó mọ́lágídú. ọlọ́run ni wọn ò lè sá fún wọn pàdé ẹ̀. ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم. ìfẹ́ tó bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ kásáfùkú náà àwọn onímọ̀ gba kásáfùkú sínú tọ̀ bí àwọn ẹni ọlọ́run ni sẹ́ni ọlọ́run máa sáfùkú wọ́n ní kí èsì tọ̀ bí àwọn. nítorí anna Muhammad sallallahu alayhi wa sallam ó ti jọ yé wa ipò wa náà díìsì yìí pé kí lórí màá làmú mi nì. anabi ní. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. ebe ẹni tó bá nífẹ̀ẹ́. من أحب لقاء الله. ẹni
bá nífẹ̀ẹ́ pé wọ́n pàdé ọlọ́run tó pé ìtẹ́sà ń fẹ́ ni pé ìpàdé ọlọ́run ìjẹ̀nà kọ́sà ti pàdé ẹ̀ bí àwọn bàbá Kéwúyẹmí. ẹgbẹ́ òní bàbá ti sùn bẹ̀yìn. lékè 16 amen 60 years tọ́ba ti dàsùkò tí wọ́n jí kó àdúgbò jí ọba tó ní wọ́n jí wọn pé Kéwúyẹmí dìde ńlẹ̀ ó ti tásùkò tó ọmọ ń sìn mí. ahaballahu liqa'ahu. èmi náà rẹ́dì láti pàdé ẹ̀ gbogbo tó gbé láyé rẹ̀ ṣe iṣẹ́ kọ́ pàdé mi ni kòwò wá yí pé bí ẹni pé kọ́ máa pọ̀ wọn ò ní kú mọ́ ẹlòmíì ń lo ayé pé kò kẹ́ ẹ̀rọ wípé kú ń bẹ gbogbo tó fa ayé ẹ̀ ṣe pátá lè nà ká sí yí pé ta lẹni tó ọsọ dèèyàn láyé àfẹnitọ́ pàtì ẹ̀jẹ̀ bọ́sọ̀fọ́lọ́ ń gbàtà sí bàbá tata délé tó wá dùn ní kí wọ́n ń ṣàdúrà wọ́n pé bàbá Kéwúyẹmí ọba ní kankan lọ́dọ̀ rẹ̀ gbogbo tó ṣe síwájú ọba ní wọ́n láyé ọjọ́ tó fi para mọ̀lúdì láti kò sí dókítà sọ pé ẹ má ṣàì sùn mọ́ ogún ọdún wọ́n mọ̀ sọ déètì wù ní kódò mí èmi tún wá ti sọ fún wọn ìbá orójú agbóni nítorí kiri pé iṣẹ́ ọlọ́run yìí kò ní bàjẹ́ lójú mi. wọ́n tún wá wálé èmi lè máa sun mọ́tì jí bàbá ni ẹ má jí o ẹ má jí wọn o wọ́n á jókòó lábẹ́ igi wọn ò tún ní sí ẹ sílẹ̀kùn fún mi kí n wọlé o bí mo bá jí ní wọn àbá Kéwú wa ń sábẹ̀ á kí dáwọ́ ọmọ bẹ́ẹ̀ ẹ̀mí mi kà sáà tiẹ̀ ní kí n rí ọ náà ní kí n sì máa lọlé wọ́n ọ̀bá kẹ̀kẹ́ wá ẹ̀mí mi sáà ní kí n rí ọ kí n sì máa lọlé pé sáà wà dáadáa alihamudulilayi kí ni wọ́n fi yí wọn ṣe wọ́n fi ṣe ọlọ́run. mo ní ahábàlì kọ́ àlọ́ yẹn ahábàlọ́ òyìnbó àwọn. gbogbo tó bá fẹ́ fún wọn pàdé ọlọ́run níjọ́ kẹsẹ́ ọlọ́run ànábì lọ́lọ́run náà fẹ́ràn láti pàdé ẹni bẹ́ẹ̀. wọ́n máa ń kẹ́rí ẹnìkọ́ aláhì. ẹni tó bá sì wá já sí pé ọwọ́ amúràrà sínú ayé ọwọ́ ayé ti kú oyè ti ọlọ́run kò fẹ́ pàdé ọlọ́run ń wá ń dọ́gbọ́n sáti pàdé ọlọ́run ọba. kẹ́rí àlọ́ òyìnbó ẹni lọ́rọ̀ náà lọ òun náà yóò tiẹ̀ láti rí ọ òun náà fẹ́ pàdé rẹ̀ òun náà fẹ́ wẹ́kọ̀ mẹ́. nítorí wípé Ìmáàmù Gàzálì ẹni ọlọ́run ni òun ti wá sàṣírí tí ń bẹ́ ń bi ikú fún wa nígbà tí wọ́n pé kú lè wá ní. àwọn ní mẹ́yìn dán bàbá kan ní wàhálà ní àṣàmì àtọ̀sùn ní ìnàbí àmì ìmọ̀lẹ́gbẹ̀kọ́ lásìkò àkàmì táwọn ìlànà lásìkò àkàmì táwọn ìlànà. ti dòrùn wọn náà yóò kọ fàásì ètùtù mí ni ọ̀hún. bàbá tí mo rí báyìí ní ọmọdéla. àṣàṣe alásàmì wọn ní kúntù kọ̀bùlà lèyọ́m mẹ́ta bẹ́ẹ̀ ní ìmàmá lèyọ́m. كنت قبل اليوم فاهمني وعن اليوم في الله كنت ممرونا ترمي ودامي وسلامي وارد ورمس فضوانه حسنا ليس أمرات sununa bí a ní mẹ́tùkú náà ni bàbá ìsí bàbá wí fún anjọ́ òun. kúlì kíwáni rọ̀ ní máa yẹ. àtẹ̀sùnù náà bí a ní mẹ́tùkú látòsà kálí náà ẹ̀ka wa. ó látẹ̀sùnù náà. àtẹ̀sùnù náà bí a ní mẹ́tùkú látòsà kálí náà ẹ̀ka wa láàyè àná wúsí fún òòrùn. àwọn kan máa fẹ́ lò.
lè mọ̀ ọ̀tà bá àyà tó wà òun àgbà la ayat ipe yatazunnu al-maut mọ́tà ìnáwó ipe ẹ máa kàn sí pé ikú ni ikú èéṣe kú lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ikú èéṣe kú lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run làwọn èéfì sá fún àyíká títọ́ bá lọ sí suratu sọ̀fàtì lọ́dọ̀ ànábì Ibrahim kíní wí bẹ́ẹ̀ máa là mú nínú. falamma balaga ma'ahu sáyà qala فلما بلغه السعي قال يا بني إني أرى بالمنام أني أصبحك. kọ́sá ńgbà tó rí pòun du ọmọ àwọn lójú rẹ̀ ó sì tún lọ sọ fún Ismaila bẹ́ẹ̀ pé mo rí i pé mo du ọ àti bàbá àtọmọ àwọn méjèèjì ọ̀sá anabi Ibrahim ọ̀sá fúnkú Ismaila ọ̀sá fúnkú ìtàn nítorí pé fọ́ọ̀fù àná ìtàn ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ sí. ستجدني إن شاء الله من الصابرين. ستجدني إن شاء الله من الصابرين. àwọn èèyàn sá àwọn onímọ̀ wa sọ̀rọ̀ ń bẹ̀ ní pé àtọ́ apá àwọn ẹni ọlọ́run ọba àwọn ẹni ọlọ́gbìn wa sá fún kí ló dé tí Musa wá sá fún kú níbi ọkú dé Musa bàjá lọ ọkàn lẹ́sẹ̀ wọ́n ní kí ló dé tó sá fún kú àwọn àfáà ní kò sá fún àṣàrà ìlú ògùn òrùgọ̀ ni nítorí nǹkan méjì ń dafa ànábì ọlọ́run kò ṣe kankan nu méjèèjì fún Musa tí wọ́n bá lọ bá ànábì ọlọ́run ọba ìjọ tí wọ́n bá kú tí wọ́n bá dé bẹ́ẹ̀ tẹ́sà ìlú bá dé dandan ni àwọn ni wọ́n sẹ̀sà kó só ti yá ọ ti fẹ́ máa lọ àbí kì í yá ikú tí wọ́n yàtọ̀ síkú gbogbo ẹ̀dá só ti tó àbọ̀fẹ́ lò sí ọkà dé ni ó sì ní wọn ní gbẹ̀mí ẹ̀ wá Musa níwọ̀ ọgọ̀ ọmọ èsì táwọn ọgọ̀ púpọ̀ wọ́n lọ́lọ́ kejì lábẹ́ àdìtọ́ náà kọ́ àwọn màláíkà ní pé gbogbo jọ́kíjọ́ tẹ bá ti lọ wọlé tọ̀ àwọn ànábì ọlọ́run kẹ́ ẹ tó ṣe nǹkan kan pẹ̀lú ẹ gbọ́dọ̀ sálámà kọ́ bá lọ sọ́ọ̀tù wúdu ọba ń bẹ̀bẹ̀. ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعيد sálámà ó gbọ́dọ̀ sálámà kò sálámà sí Musa ìsì ń jáde kékeré tó Musa sáfúkú ọ̀nà tí Azarailu gbà wá ní ọ̀tẹ̀ lọ́rùn wọn ò gbọ́dọ̀ sá fún àìsá fún Ibrahim òfin sá fún Ismaila ò sá fún nítorí tí ọ̀jẹ̀ wo lè sá fún òun lórí Gàsálì ni pé látẹ̀sùn nù. látẹ̀sùn nù mẹ́ta ìgbàlọ́ láyà tó wà láyà tó lùmọ̀ láyà tó wà láyà tó lùmọ̀. آيات آيات المنى آيات وهو آيات المنى إنه لآيات وهو ẹni bá ti sin náà bí bàbá kéésì yẹmí ti sin ọlọ́run ọba tí wọ́n gbélé ayé tí wọ́n ti sin ọlọ́run ọba ọ̀sán wọn àárọ̀ wọn ìbádà ni èyí wá jẹ́ lérí ẹ̀sìn ní kakọ́ máa ń kéwú gbogbo tí wọ́n á lọ ju ayé wọn fún nìyẹn akọ́ máa ń kéwú ni wọ́n odidi sẹ́ni èyí wọ́n lọ ju ayé wọn fún wọn tún ní ká ṣe dáwà ká ṣe wáàsí olùṣe wáàsí ni bàbá kéwú yẹmí àìmọye èèyàn tó tara wáàsí wọn tó ti di mùsùlùmí tá ànábì sọ pé tó ọba ti rí èèyàn kan wí ni á tiẹ̀. يهديك الله بها رجلا واحدا خير لك من الدنيا وما فيها. akọ́mọdásì ni wọ́n ikú ọ̀gbọ́dọ̀ tún bá àwọn eléyìí ń lẹ́rù mọ́ nítorí tí kú fi jẹ́ àyàtù tí fi ń jẹ́ sẹ̀mí nǹkan mẹ́ta ń bẹ nínú ikú tí ò sí láyé ń bẹ láyé tó fi dá àjọ ayé tá ń lò yìí lọ. àkọ́kọ́ ń bẹ ní pé téèyàn bá ti kú ìsẹ̀mí kan ni tí ò sí kú ń bẹ̀ mọ́ òrí ń bẹ̀ mọ́ làmú mìíràn sísọ àtòlùjúmọ̀ kọ́
يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا موتة الأولى ووقاهم عذاب kò sí kú mi ìmọ̀ tó bá ti lọ. إلا موتة الأولى. láwọn náà ni wọ́n ti kú àwọn ti bọ́ sáàyè báyìí alahayat kò tún sí pé wọ́n kú mọ́. ẹlẹ́ẹ̀kejì bí ilé sáfẹ́lẹ̀ yìí sáfùtọ̀hún ni muharama ti pọ̀ eléyìí ìwọ ni ọgbọ́dọ̀ débẹ̀ èyí ọgbọ́dọ̀ tọ̀hún ọlọ́run ni ọmọdé léyìí ọlọ́run ni ọmọdé léyìí kò sẹ́lẹ̀ ìwúra kí á màmá làmúmi ní orí ń bẹ́ẹ̀. lọ síbẹ̀ màmá làmúmi suratul Muhammad àyà kẹẹ̀ẹ́dógún tọ́lọ̀ fi ń sọ̀rọ̀ yìí pé kò sí tí ń jẹ́ muharama ti la àlìkìyàmà ayé lè wọ́ wà kò ṣe wọ̀ lálìkìyàmà kí ni wí. ọlọ́run fẹ́ kó yé wa yí pé láyé ń bí á ṣọ́ra lálùkìyàmà kò síbi tó fẹ́ ṣọ́ra sí. مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولكم فيها من كل ثمرات ومغفرة من رب كمن هو خالد في النار وسقوا ماء من فوق aládébẹ̀ láyé wọ̀ ni ló túlẹ̀ fún alárìkì àmà ni kò sí kàkà alárìkì àmà tí ń jẹ́ èèwọ̀ ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ tí ń fi jẹ́ pé hayatu ni òun ni pé bàbá fẹ́ bí ń bí dàsìkò kan ni obìnrin ta fẹ́fẹ́ ń bẹ̀ ni kò nígbà lọ sí Suratul Baqara àyà 25 kí ni wí màlámúmin orí ń bẹ̀. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها وله فيها أزواج مطهرة mẹ́ta yìí tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ pé àní kú mọ́ lẹ́yìn ikú àkọ́kọ́ tá a ti kú kò sí nǹkan kan tí ń jẹ́ èèwọ̀ fún wa gbogbo ẹ̀ pátápátá ìgbádùn ni obìnrin tá a bá fẹ́ ń bẹ̀ kọ́ lásìkò wọn ò nígbà kan tí wọ́n ṣe táìmù wọn ò nígbà kan tí wọ́n ṣe nǹkan ẹ̀jẹ̀ bímọ wọn ò nígbà kan fẹ́ ṣe nǹkan kan mọ̀tọ́ ara tún ni wọ́n sì máa bẹ́ẹ̀ bẹ̀ lọ ni ó fi ń já sí pé látọ̀sùn nù. أتظن الميت ميتا إنه لآيات وهو آيات لمنى آيات المنى ta ló wá fẹ́ jèrè rẹ̀ àwọn fẹ́ jèrè rẹ̀ gbogbo aná làánà kankan jèrè rẹ̀ ta ni ó jèrè rẹ̀ àwọn al-mu'minuna haqqan al-mu'minun haqqan àwọn mùmìnì bí àwọn bàbá yìí ni kódà kí ó tún ṣe pá kírun lásán tóró lè kírun kó fi nǹkan mi bàjẹ́ torí gbogbo ibi tí wọ́n rò pa èèyàn lè pàṣì wọn ò pàṣì wọ́n rò pé àwọn àwo ni wọ́n pé àwọn àwo ni wọ́n pé wọ́n dọ́dọ̀ àwọn olówó onímọ̀ wọ́n fèlì onímọ̀ náà ó tún dàrú kọ̀ mọ́ ibi tí wọ́n yà sí mọ́ òun ní inú wọn ní ilé àbúrímádìkọ́ kí ni wí òní bẹ̀ mọ́ làmúmínì. lásùn adìrí lásùn adìrí lásùn adìrí lásùn adìrí. ilé ọ̀kan náà àwọn fẹlọsúfì òun ní ọ̀kan náà fẹlọsúfì ní ilé àbùrìmádì òun wá ń fẹ́ ọjọ́ra wọn ibi òun wá ń bọ̀rọ̀ rẹ̀ bọ̀ wá bí pé. jìtìlá láwọn ní àìní àti
أتيت ولقد أبصرت قدامي طريقا فمشيت كيف جئت كيف أبصرت طريقي لست أدري لست أدري لست أدري gbogbo tí ilé àbúlùmọ́dí tó fi parí ẹ̀ bọ́ bá bá lọ bá bọ́ aláṣọ àdìrí tó bá bá lọ bá bọ̀ láṣọ àdìrí nítorí fẹ́ mú jáde náà ní pébi tí ń bọ̀ wá. ibi tí ń bọ̀ ni òye ibi tí ń bọ̀ ọlọ́run ò sì dárú ọlọ́run ti pìtẹ́ lẹ́yìn wọ̀nyí pébi tí mo ti dá yín ni pé. mọ́mí sọ́tùlù mọ́mí ni lọ padà síbẹ̀. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار lọ́fi sá pé ọlọ́run tó ń wá ká nù nàtíjà ti ń wá ká níbo lòun ti ń bọ̀ níbo lòun ti dé lásìkò àdìrí ọlọ́run kí ni wàhálà lásìkò àdìrí ibi tó ti ń bọ̀ ni mo ti dá yín ní mítì. ثم جعلناه نطفة في قرار مكين ńlá eléyìí nì. فخلقنا النطفة علقة lẹ́yìn eléyìí ń kọ́. فخلقنا العلقة مضغة ọlọ́run níbi lẹ́yìn mọ́díkà. وخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله وأحسن الخالقين. ọlọ́run kí ló ń dààmú sí ibi mo ti dá yín nù. ó fi dá wọn ní màlágara pé wọn ò retí ẹ̀. wọ́n bá kò ní ọ̀dọ̀ àwọn onímọ̀ ọ̀dọ̀ àwọn ọlọ́rọ̀ tí wọ́n rò yí pé àbẹ́ni bá lówó ló jèrè. bó ní yín mú àṣẹ fẹ́ẹ̀lì igbe àsọnímọ̀ kó jèrè ó tún kọ́ dùn olówó àsọlówó náà kó jèrè ló fa ti Kárúnà bá mi lọ sí Suratul Qasasi. Inna Qaruna kana min qawmi Musa fabagha alayhi wa ataynahu min al-kunuzi ma inna mafatihahu latanu bil usbati ulil quwwa idh qala lahu qawmuhu la tafrah inna Allaha la yuhibbul farihina wabtaghi fima ataka Allahu daral akhirah wala tansa nasibaka min ad-dunya wa ahsin kama ahsana Allahu ilayka wala tabghi al-fasada fil ardi inna Allaha la yuhibbul mufsidin. ní Kárúnà jèrè ọlọ́run níbẹ̀ kọ́ wa ọ́ akọ́dì àwọn alágbára ọlọ́run alágbára kọ́ pọ̀ bá dé Suratu Yunus ọba tọ̀rọ̀ alágbára ńbẹ́ ńbẹ́ tọ́lọ́run ọba ti ń sọ̀rọ̀ Fìràhánà àtúnwá àti Musa ó rí ipa alágbára Fìràhánà pẹ̀lú ọ̀padà tẹ̀lé ní. àtẹ́tà lọ ní wá jèrè hayatu tá à ń wíyà àwọn wo ni wọ́n ní àwọn tí wọ́n ní àwọn kan náà ní bámi wá lọ sí Suratu Ra'd àwọn tí wọ́n ní ní bámi lọ sí Suratu Ra'd àyà 28 ló fi wá mọ̀ pé àwọn tí wọ́n ní hayatu tí Gàsálì rí fáàtì nìyẹn. alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillahi ala bi àwọn tí wọ́n nínú ọlọ́run ló fèsì ẹ̀ pé àwọn àwo gan ni wọ́n jèrè. alladhina amanu àwọn mùmíní ni tó ọba ti jẹ́ mùmíní ẹni tí tó ọba kójọ wá sí. wa tatma'innu qulubuhum bi dhikrillahi. ọjọ́ wọn jèrè tatma'innu qulubuhum. tọ́jà wọn jèrè ni pé ọkàn wọn balẹ̀ pẹ̀lú ìdárúkọ ọlọ́run ọkàn wọn balẹ̀ níjọ bàbá kéwì yẹn lọ́dọ̀ ọlọ́run kìí ṣe pé owó kan ló kó sílé investment kankan àkójọ ọkàn wọn sì balẹ̀ wípé alhamdulillah ibi mo lò ó dé yìí mo mọ̀ pójú mi ti ra mo sì mọ̀ pé yìí mi ò dà ìfaragbolẹ̀ fọlọ́run ní. ìkẹ́kọ̀ọ́ báyìí ká ṣe lára àwọn bàbá yìí ẹ̀dá ọyẹ gbogbo ọmọ kéwù àti wọn náà tó bá ń rìn nàìjíríà fa yìí ọyẹ ká nọ́tìsì kankan lára àwọn bàbá yìí wọn ò gbàgbé tí wọ́n fẹ́ jẹ́ o nítorí tí wọ́n jẹ nítorí tí wọ́n jẹ
sọnù tán bàbá Kéwúyẹmí àti 92 àti mistake wà nbẹ 82 èyí tó wọ jẹ wàá sọ ọjọ́ tẹ lọ gbà wá látara gbọn tí wọn ló dùkú yẹn. Allah. ká tí àwọn ọmọ àbá wa ń pè mí pé ṣé ewu ẹ̀dá kan ẹ̀yin náà máa bá pẹ́ẹ́lí ẹ bá máa o bàbá ń bẹ lọ́wọ́ wọn báyìí o sọnù gbèsè ayé bàbá. sọnù tàgbèsè ayé bàbá tí wọn á dójú ti ládùúgbò gbogbo ológun òòrùn Kéwúyẹmí ni. sọnù tàgbèsè ayé tí wọ́n ti fi lu ayé ọ̀hún tán. Kéwúyẹmí tó bá ń gbókọ Kéwúyẹmí nìsín kìí sọjọ́ sí gbogbo èèyàn kì í yẹ kú. ẹnìkan sọ fún mi jẹta pé òun ti mọ bàbá yìí ti pẹ́ ipe nǹkan kan wá dáwọ́ lójú oúnjọ kan nígbàdé tó òun sọ yìí ó ti lé 40 years o 70 ni wọ́n wá gbé mọ́tò wọn kéèyàn máa gun mọ́tò láti 70 àfa wọ́n sì kọ́lé láti 70 àfa kò sì ṣe bísíǹsì ní láyé dáadáa ìpapá kò ní o àbíkẹ́ aláàjì ibùdó ààrẹ máa bá ń ta ni wọ́n jọ ń tà kò ṣe bísíǹsì ní láyé wọn ò sí láyé wọn rí ó ní wọ́n mọ́tò bàbá lọ́jọ́ náà bàbá mi bá ń bu yẹ̀pẹ̀ bí wọ́n ti gbé mọ́tò lọ ni ojú táyà mọ́tò ẹ bá ń bu yẹ̀pẹ̀ bẹ̀ ọba bọ́lọ̀ sọ̀rọ̀ fúnra wọn bí mọ́tò wa padà. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب ألا بذكر الله تطمئن القلوب àfáànù bẹ́ẹ̀ wọ́n sì wá lu ayé ọ̀hún tó kọ̀ wá bàjẹ́ ayé tí a bá lò tó kọ̀ bá ti bàjẹ́ kò sí nǹkan kan mọ́ nǹkan kan bẹ tó ju kú lọ tí ìwọ̀n bá ṣẹlẹ̀ sí ọ láyé tó tún lọ ayé yín má nìkọ́ ò lójú tì ní òun ni kọ́lọ̀ ń bójú tì ọ́ ìtìjú ju kú lọ kọ́ wà láyé kójú ó tì ọ́ kó o sì kú sáǹfààní ó ní àyíkú lọ bíi ojú ọ̀wá ti bàbá Kéwúyẹmí rí tó fi lọ́dọ̀ Ọlọ́run ojú ó tì í kódà bí tí ọba sọ́nà tí bàbá Kéwúyẹmí bá gbàdọ̀ ló sì débẹ̀ ojú ó tì wọ́n gbangba rí kó ṣe wáàsí kó ní mo ṣe lọ́lọ́run ó ṣe nìkan má ṣe bẹ́ẹ̀ ojú ó sì tì wọ́n nù lérí wọ́n sá wá bá kọ́nà wá dójú tì wọ́n ó pè wọ́n náà ní pé tí mo bá bọ̀ yín ó ti rí bẹ́ẹ̀ alladhina amanu. wa tatma'innu qulubuhum bi ìfọkànbalẹ̀ wà lábẹ́ Ọlọ́run àgbà pé gbogbo ẹni bá lọ ayé báyìí bí bàbá ìṣẹ̀lẹ̀ ayé ń jẹ́ tí wọ́n kú ìjọ tó ṣe tà wá bí tí wọ́n wá tẹ̀ wọ́n lẹ̀ wọ́n bá wọn yẹn fi hàn pé sẹ́ni bàbá yìí kú ẹ̀ wó dáadáa kò sẹ́rù kò sóorù bẹ́ẹ̀ wọn ọ̀gán bẹ́ẹ̀ wọn ò sì sọ àsùnfìyè bá a ṣe ń dákọ̀ Ọlọ́run la ilaha illallah ẹni bá lójú ọmọ pé bàbá mi kìí ṣèyàn tó kúnyányá kò kúnyányá ẹlòmíì kúnyányá kò sẹ́rù ọ ti sin Ọlọ́run ọba dé stéèjì yẹn Ọlọ́run sì ti fi hàn pé òun gbàgbọ́ wọn wọ́n wá láyé wọ́n láyé dáadáa wọ́n wá fàyè lẹ̀ wọ́n fi tààrí lẹ̀ fọ́mọ kéwú wọ́n fi tààrí lẹ̀ fẹ́ràn ọmọ tí wọ́n bí wọ́n fi tààrí lẹ̀ fún owó ẹbí wọ́n fi tààrí lẹ̀ fáwọn ata jọ́mọ àwọn ata jálábàṣe wọn ò dójú tì wá pé bàbá tó ń sọ̀rọ̀ rẹ̀ ń ṣe é sọ pé ọ̀rọ̀ ti pín sílẹ̀ ló jẹ́ pé wíwá bí lóun dáadáa ni màá máa sọ fọlọ́run ni pé àwọn àkàǹbẹ lọ́rùn mi níbi wọn bá kú jẹ́ wà ń lò torí onírìn àjò ni bàbá ìjẹ́ kanú wọn kí má jẹ́ kú dálẹ̀ lẹ́yìn mi kí wá lájò wọn ní àbá Kéwúyẹmí kú kẹ́ tó dé kò gbọ́dọ̀ kú tó dé o tí
tí ọba kú jẹun wà nílé torí ẹni tí mo gbọ́dọ̀ sòkú ẹ̀ ni ọlọ́run sì gbà. alhamdulillah alhamdulillah. bàbá wà nílé kò ní jẹun lójú kì í sì ráyè ọlọ́run sì gbà. èyí wù ní pé wá bí lónìí ti wá sí kọ́ ká wá bí lónìí ní ìsìn ànábì àfọ́ lónìí lórí bẹ́ẹ̀ pé làwọn ọkùn wà lẹ́sàn. sálẹ̀ ìyàgùn wọ́n máa ma ga nàbàyà sàdúrà ìjẹ̀mí. wọ́n máa ma ga nàbàyà sàdúrà ìjẹ̀mí. sẹ́ni rẹ̀ gbogbo ẹni rẹ̀ tó bá dúró dandan ní ká sẹ́yìn rẹ̀ báyìí kọ́lọ̀ musa bá ké bàbá kiri yẹ kú ọlọ́run jẹ wọ́n ọlọ́run yọ́nú sí wọn ọlọ́run kọ́ yá fi wọn ẹnjọ́ tí bàbá alágbàjì kú orin tí wọ́n dá ń jọ́ra mà wá dá lónìí wọ́n ní bàbá alágbàjì bàbá rẹ̀ o bàbá alágbàjì bàbá rere olúwa tó mú Yusufu lọ fóun lọ òun dá wá bàbá alágbàjì bàbá rẹ̀ bàbá alágbàjì bàbá rẹ̀ bàbá alágbàjì bàbá rẹ̀ bàbá alágbàjì Yusufu lọ òun lọ òun dá wá bàbá alágbàjì bàbá rẹ̀. bàbá Ògèrè ní bàbá wa ní bàbá wa gbàgbé bàbá rere. bàbá lọ́mọdé. bàbá rere ní bàbá lọ́mọdé bàbá rere. olúwa tó ní ọ̀sẹ̀ nìyẹn. fáwọn ọ̀bọ̀ra sákì wá bàbá lọ́mọdé bàbá rere. 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 olúwa tó mọ̀ sẹ́ni náà báwo ló múra sákì wá bàbá lọ́mọdé bàbá rere. 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 olúwa tó mọ̀ sẹ́ni náà fáwọn olóòmùra sákì wá bàbá lọ́mọdé bàbá rere. 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 olúwa tó mọ̀ sẹ́ni náà fáwọn olóòmùra sákì wá bàbá lọ́mọdé bàbá rere. ọlọ́mọba akẹ́wọ̀n ọlọ́mọdéwọ̀n ọlọ́mọsá yá fi wọn ọlọ́yẹ́ mi wọn ayọ́nu sí wọn báyọ̀ ní wọn bàbá yìí wọn jẹ́ bàbá yìí wọn jẹ́ gbogbo àwọn ẹ̀yìn wọn lọ́mọba jẹ́ gbogbo èyí wọn lọ́mọ bá jẹ́ sọlá tó ní bá jẹ́ tọ́lùkùrù ní sọlá tó ní bá tì í. ebédé bá fi kọ́lọ́ fi kọ́ wa ní. tí o máa gbọ́ lọ́run ní kọ́ wá ní. látara nẹ́bí. ọlọ́run ló pè ní pé ẹgbá díàfà nẹ́bí. ọlọ́run ló ní ẹgbá díàfà nẹ́bí. adíá tó àgbà ń bá mọ́kì ìbá kọ̀. àbáwọ̀ bá kọ́ díẹ̀ rẹ̀. àwọn bàbá nítorí inú ẹni tí ó sòkù bàbá lèmi náà. inú ẹni tí ó sòkù ni bàbá wà. àwọn bàbá omi wọn bá fi rà. bá ti àásọ mi ni wọ́n bá fi rà. 100,000 yìí. 100,000. wọ́n ní kẹgbà. ọlọ́run kẹ́ bàbá. ọlọ́run kẹ́ bàbá. ọlọ́run kẹ́ bàbá. ọlọ́run kẹ́ bàbá. ọlọ́run yọ́nú sí wọn. ọlọ́run yọ́nú sí wọn. ọlọ́run gbàgbọ́ wọn. ọlọ́run gbàgbọ́ wọn. ọlọ́run gbàgbọ́ wọn. ọlọ́run gbàgbọ́ wọn. mábàlẹ̀ wọn jẹ́. mábàlẹ̀ wọn jẹ́. mábàlẹ̀ wọn jẹ́. láti bá ti sọlá tó ní bá ti ẹ tọ́lùkùrù sí sọlá tó ní bá tì í. naam. alájà wa sára tó kéwu yẹ bí ẹni tí ṣe wọ ìsàdá fún bàbá. ọlọ́wọ́ gbà. ọlọ́run gbà. ọlọ́wọ́ gbà. ọlọ́run gbà gbà. ọlọ́run bá yọ́nú sí wọn. ọlọ́run yọ́nú sí wọn. sọ́dún bá màmá wa náà. mọ́tò bá ọmọ rẹ̀. fẹsẹ̀ wọn jáde láyọ̀. mọ́tò wọn jáde lọ́wọ́. sọ̀rọ̀ àti ìlú láti kúrò fún ọ̀sọ̀rọ̀. sọlá tó ní bá ti ẹ tọ́lùkùrù sí sọlá tó ní bá tì í. اللهم صل على سيدنا محمد الفاتح في امين النبي اللهم بجاه برمته يا كاسف يا كاسف اروني ورم وان صلى الله عليه وسلم على ملائكته وصلى الله تعالى عليه واله واصحابه سبحان ربك
alhamdulillah. Sulaiman àgbọ̀dọ̀ bá lókè àìláyé bàtọ̀wé ọ̀mọ̀ra àwẹ̀ kàmáyé ìrírí wà ní wàhálì àti ìlàwà ọmọ wàdí sí lọ ilé aláìmáyé akẹ́sìrì òní bá nílẹ̀ wà ní ìbàrẹ̀ sí wọ́n mú balẹ̀ bá èrè àìlẹ́ ìjàmọ̀ ìrẹ̀lá àlàlà ilá àìlá صلاة الفاتحة إلى بينا تنا صلاة الفاتحة يا حاج وعثمان سميشي يا حاج وعثمان سميشي àti tí a dùn gbogbo olórí tí a yọ̀ la ọ̀pọ̀lọpọ̀ lágbo mẹ́ta ọ̀sán gbogbo ọdún ẹ̀jẹ̀ ká fìfẹ́ wọ́n sí àyíká wọn gbọ́ wá sí. gbogbo ẹ̀jẹ̀ ìfẹ́ wọ́n sáyé kankan wọn gbọ́ wá sí. gbogbo pátápátá la dúpẹ́ fún o. gbogbo pátápátá la dúpẹ́ fún o. ọ̀sán níṣẹ́ wù láti Ìlọrin. aláàjì wa sọ níṣẹ́.